lórí ọ̀rọ̀ yìí ó ti kúrò nínú tó jẹ́ pé àwa dákẹ́lé lórí mọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà ọmọ aládìkú ọmọ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkú la gbà fọ́láàfin Ọ̀yọ́ gbogbo ariwo tó palẹ̀ lẹ́yìn tó dìde tó dúró tata gbogbo wọn náà gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí bí lẹ́físù àmọ̀ba tó dúró ó kù sí yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ibi tẹ́ ẹ bá dé ó kù sí yín lọ́wọ́ torí pé òótọ́ ọ̀rọ̀ korò àwa máa jẹ́ ká ẹ mọ̀ màá tún tú voice note yẹn play nítorí pé torí àwọn màámi tó ṣe ń wọlé kọ́lọ́wọ́ bàbá láàrú kó bá mi wà pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé àtàyìn bàbá mi tẹ̀sẹ̀ ń wọlé ẹ jẹ́ bá mi tẹ lọ́wọ́ láì kẹjọ ẹ bá mi pín màá tún pín pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ mi kò ní di ẹ rẹ̀ jọ́ torí Ọlọ́run ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi subscribe sí YouTube mi èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá Ike Àlùkà àti gbogbo yín náà ti mọ̀ látọdún tó ti pẹ́ náà ni ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ̀ kìí sí ọ̀rọ̀ tá a máa dákẹ́ tá à nílé sọ̀rọ̀ lé lórí kìí sí ọ̀rọ̀ tá a máa wò tá à nílé ìwí tó wá pùn lé lórí tó rọ́rọ̀ yìí ò ṣe sọ pé bóyá bá kan mọ́ ẹ sí ẹ̀ débi kó máa kan bàbá Bọ́lá Ahmed Tinubu lára ẹ sí ẹ̀ kó kan àwọn gómìnà ilẹ̀ Yorùbá lára àmọ́ àwọn tí mo ní láti bá sọ̀rọ̀ ẹ̀yin àwọn làwọn ọba àti àwọn olórí ìlú torí kò sí agbára kankan tí àwọn alágbára bẹ àwọn Àgbẹ̀kọ̀yà bá àwọn kan tí ò bá ń sí pé àwọn olórí ìlú ti wá wọ́n ti jáde ẹ̀yin ọba ẹ dìde Ọọ̀nífẹ̀ Ọ̀jájá ọba Adéwùsì kò dìgbà tẹ́ bá lọ sí Àbújá ẹ protest kẹ́yìn fúnra yín jáde kábíyèsí Ọ̀jájá kábíyèsí Ọọ̀nífẹ̀ bàbá Adéwùsì mo wólẹ̀ forí adé ẹ nídìí àti lọ sí Àbújá pé fẹ́ lọ rìpọ́ọ̀tù àgbà ọba nìyín èkán ọba nìyín àgbàwo ọba nìyín láti sọ̀rọ̀ tí gbogbo ayé máa mọ̀ tó máa mìtìtì ọba Àwùjalẹ̀ àgbà ọba nìyín ẹ lè sọ̀rọ̀ tó máa mìtìtì Aláké of Ẹ̀gbá ọba ńlá ni gbogbo yín ẹ̀yin náà lè sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tá à ń pè yìí gbogbo ẹ̀yin first class ọba kílẹ̀ ń wò ọba Bìní kílẹ̀ ń wò lórí ọ̀rọ̀ ààbò tó ṣẹlẹ̀ nínú ìlú ọ̀rọ̀ yìí ti wá di pé wọ́n pa èèyàn lọ́tún wọ́n pa èèyàn lósì débi pé a lè dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ yìí ti lágbára débi pé a ní nǹkan láti ṣe sọ̀rọ̀ yìí à ń sọ ọ̀rọ̀ oúnjẹ à ń sọ ọ̀rọ̀ ebi à ń sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú fún ara rẹ̀ ìyẹn ò tó lọ́tọ̀ kátó wá ní wọ́n ń gbé nípa kátó wá pa èèyàn 12 again níbi tí wọ́n sáìdì ibi tí wọ́n ti pa ọba náà ní sáìdì ibẹ̀ yẹn ni ní Èkìtì Kwara ń bẹ̀ yẹn òun tún náà tún pa àwọn èèyàn 12 nínú mọ́tò bọ́ọ̀sì ni wọ́n ní wọ́n yìnbọn fún dírẹ́bà wọ́n dẹ̀ pa àwọn tó wà nú ẹ̀ ṣé n ta fẹ́ máa bá lọ leléyìí ṣé nǹkan tá a fẹ́ gbé dání leléyìí ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ tó jẹ́ pé àwa dákẹ́ a máa wò mọ́ torí pé n tó yẹ ká mú lókùnkúndùn leléyìí ọ̀rọ̀ tẹ́mi sọ yìí ọ̀rọ̀ tó ká èmi lára torí mo mọ tójú mi rí àwọn kinní yìí tí wọ́n kó dání ò dáa ẹ gbọ́ mo á ti mọ tójú wá ti rírí ẹni tó bá rí ibi tí wọ́n ti pa èèyàn sílẹ̀ tí ẹ lọ wọ àwọn tí wọ́n pa ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé ẹ̀rọ ọlọ́mọ rántí ṣe 3 years ago àbí 2 years ago ibi kan wà tá a lọ ẹni tó lóyún nú wọ́n pa wọ́n tún yọ ọmọ inú ẹ̀ wọ́n dẹ̀ tún gé orí ẹ̀ bẹ́ẹ̀ náà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà yẹn ìyẹn lásán ṣé kò ní jẹ́ ká ọkàn yẹn di àìmọye nǹkan oríṣiríṣi pààyàn lọ àìmọye oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ sí òun la máa wò ọ̀rọ̀ yìí ó kan èmi àti yín ni ìwọ tó bá mọ̀ wípé ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ní ẹ́ ní tòótọ́ bá mi pé ètò yìí bá mi tẹ lọ́wọ́ like kẹ́rẹ̀ bá mi subscribe sí YouTube mi nítorí pé àjọṣe wa ni èmi nìkan ò lè dá ṣe bẹ́ẹ̀ bá ṣe ń pín ló ṣe máa wọ́n ṣe máa recognize ẹ̀ lókè
lọ́dọ̀ àwọn ìjọba fúnra wọn. ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ pé kó máa bọ̀ wálé. Nnamdi Kanu ẹ pé ẹ rìlíìsì ẹ kó wá dìbẹ́ǹdì ìlú ẹ̀. ọmọ Adéyẹmọ, Ìbà Gani Adams, gbogbo àwọn àgbààgbà Àgbẹ̀kọ̀yà ẹ pè wọ́n. mo kí Mr. Anjorin ẹ pè wọ́n láti rí i pé kí wọ́n wá ṣiṣẹ́ takuntakun nílé wọn. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ lè dá ṣe. àwọn security tẹ́ rí yìí wọ́n lè dá ṣe. tẹ́ bá mọ ìtumọ̀ tí wọ́n ń jẹ́ tó ń jẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà ni, tẹ́ mọ̀ túmọ̀ tó ń jẹ́ ìbílẹ̀ ni. Mrs. Francis Ayọ̀kẹ́, mo kí yín, ẹ káàbọ̀, mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. gbogbo yẹn fi wọn àwọn bàbá yìí lẹ̀. Nnamdi Kanu, kí ni rísì, kí ni pàtó tó ṣe níbẹ̀, kí ni tó ṣe pàtó lórí pọ́njà fún rẹ̀, lórí pọ́njà fún ààbò tó pariwo. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fi Nnamdi Kanu sílẹ̀, ẹ fi Nnamdi Kanu sílẹ̀ kó lọ dìfẹ́ǹdì ìlú ẹ̀. ẹ fi Ìgbòho, ẹ fa àwọn Ìbà Gani Adams, ẹ fi wọ́n lẹ̀ kó kálukú dìfẹ́ǹdì ìlú ẹ̀. ẹ fọ àwọn Arẹwà lẹ̀, ẹ ti rí pé àwọn Arẹwà gan, àwọn Haúsá yìí gan, wọ́n ti pariwo síta pé kó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n ní kó kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. kí là ń parọ́ fún wa fún? ẹ̀yin ti gbàgbé ni, tí àárín wa bá tò, àwọn òyìnbó tó kó wa pọ̀, ìjọ táàrin wa bá fi lè tò, ìjọ náà lọ́rọ̀ ajé wọn bàjẹ́. òun náà ṣe dà wá pọ̀ o. ọlọ́ọ̀bá tó pín èdè gan ó yé, toró wà ní ọ̀rọ̀ Ọlọ́run náà pé ìlú tí èdè wọn ò bá ti jọra ìlú wọn ò kí ń ga. Mr. Akaso, mo kí yín. Mr. Ọlámilékan, mo kí yín. àdúrà gbọ́ àgbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọ̀rọ̀ yìí ẹ jẹ́ bá mi tẹ love and like, ẹ jọ̀ọ́. ọ̀rọ̀ yìí ti kọjá tó yẹ pé mi àti yín máa dákẹ́lé lórí. ẹ jẹ́ kí n tún voice note yẹn play torí ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi. ẹ gbọ́. torí a ní máa dákẹ́ ká sọ pé bóyá kinní kan a lè máa wòran bẹ́ẹ̀. ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ o, wọ́n tún ti pààyàn 12 ní ẹ̀tàn ní báńdìrì Èkìtì. yẹn ó close mọ́ Ìkun Èkìtì, láàrin Ìkun sí Ẹ̀tàn wọ́n ti pààyàn o. mọ́tò yẹn ń lọ. Ẹlẹ́hà TV màámi, mo kí yín, ẹ kọjá mẹ́ta màámi. àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn ti lọ bẹ̀, wọ́n ń dẹ̀ rí màálù 3, wọ́n rí màálù 3, wọ́n rí màálù 3 kó lára àwọn màálù wọn. lára àwọn màálù wọn tí wọ́n ó wà ní pálásì ọba Ìkun Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. kọ́lọ̀ kó gbà wá lẹ́kìtì o, kọ́lọ̀ kó gbà wá nílẹ̀ Yorùbá wa o. ẹ wò ó, kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé bóyá a máa parọ́ fúnra wa, ẹ gbọ́ mi yé, ẹ jẹ́ nǹkan bá. ó tó ti ṣẹlẹ̀ o, pààyàn 12 Ẹ̀tàn ní báńdìrì Èkìtì. ẹ má bínú, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ni. Ìkun Èkìtì. ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ o, wọ́n tún ti pààyàn 12. Ẹlẹ́hà TV màámi àtàtà, ẹ kúṣẹ́ takuntakun mà. ní báńdìrì Èkìtì sí Kwara, ìlú yẹn ó close mọ́ Ìkun Èkìtì, láàrin Ìkun sí Ẹ̀tàn wọ́n ti pààyàn o. mọ́tò yẹn ń lọ náà yìnbọn fún, wọ́n sì pa àwọn èèyàn nínú ẹ̀. so àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn ti lọ bẹ̀, wọ́n ń dẹ̀ rí màálù 3, wọ́n rí màálù 3, wọ́n rí màálù 3 kó lára àwọn màálù wọn. lára àwọn màálù wọn tí wọ́n kó lára wọn ó wà ní pálásì ọba Ìkun Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ṣé màálù náà rí kó? kọ́lọ̀ kó gbà wá lẹ́kìtì o, kọ́lọ̀ kó gbà wá nílẹ̀ Yorùbá wa o. wọ́n ti sọ wípé wọ́n máa ṣígun lórí àwa ìran ọmọ aládé nílẹ̀ Yorùbá. wọ́n sọ nìyẹn, ẹja agbára di ẹja múra o. ó ti ṣẹlẹ̀ o, ó ti ṣẹlẹ̀ o. ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, ẹ jọ̀ọ́ èmi ọmọ yín náà ni. kẹ́jẹ́ fi yẹn nífẹ̀ẹ́ mi náà, kẹ́ fi support mi.
Ọlọ́run bàbá láàánú á wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ lè ṣe star fáwa náà, ẹ lè fún wa star, ẹ lè tẹ like, ẹ lè kò sí tẹ́lẹ̀ fún wa, àwa náà dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wò ó, a lè máa wò bẹ́ẹ̀ kádákẹ́. Màálù náà rí mú wọn láwọn ẹni yìí mú. Torí òun mo ṣe máa ń sọ lémi tí mo dúró yìí, èmi ò jẹ́ kankan. Bọ̀ mo wọlé mo wọ ọ̀dọ̀ wọn rí nígbà tí wọ́n gíyàn gbé tá tẹ̀lé àwọn kan nígbà yẹn ká sọ bẹ́ẹ̀. Mo rí tí wọ́n kó dání ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ lọ béèrè dáadáa pé àlùkà ẹ wò mo rí tí àwọn ẹni yìí kó dání ẹ̀rù Ọlọ́run bá mi. Lórí pa abẹ́ lọ rescue ẹni tí wọ́n kidnap. Nínú àwa tá gbéra amòye àwọn tó padà tí ò bá dọ̀hùn. Àwa 4 péré ládọ́hùn tá dẹ̀rẹ́ nìyẹn gbàbọ̀ nígbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àwọn ló kì mí láyà pé máa lọ báyìí lẹ́sẹ̀ṣe báyìí lẹ́sẹ̀ṣe. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Adéyẹmọ torí wọ́n fún wa ní ẹ̀kọ́ àti orientation tàbí rẹ́ nìyẹn gbàbọ̀. Ẹ má bínú bàbá mi, ó rẹra díẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fojú rí tí àwọn ẹni yìí ṣe. Torí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ kò yẹ kó máa ṣẹlẹ̀. Àwọn nǹkan yìí pa ẹ̀mí lẹ́kún torí mi gbé sórí mi ìdẹ̀ká kó mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkì. Ọ̀gá mi àwọn adarí ètò yìí nù. Àwọn tó ní iléeṣẹ́ yìí nù táwa ìjọmọ̀ lẹ́yìn wọn. Àwọn afúnni ló jẹ máa wo bẹ̀. Àwọn tí wọn ò fẹ́ kí aṣọ ya léjìká wa. Ọláyọmí Kóìkì aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí ẹ. Ó àpadà sí aburú kò ní dé bá ẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wò ó nínú ayé tá a wà yìí a gbọ́dọ̀ tètè múra láti rí i pé ká kú olóko ẹrú o. A gbọ́dọ̀ tètè gbìyànjú láti rí i pé kí wàhálà tó ṣẹlẹ̀ yìí kó jábọ́ kúrò lórí wa. Ẹ jẹ́ tó fún yín lórí kẹ́ bá mi gbọ́ àwọn ọba wa ó sì pàtàkì. Orúkọ tèmi ni Ọba Yísà Oríṣọlá Adéyẹmọ Ọláyẹmọ olùkọ́ kíá ti Ẹ̀kúkẹ́ tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí ó ń dààmú aláàmúlò kan ní Yorùbá sí pàtàkì nítorí àwọn ọba tí kò gbàgbà Yorùbá bá ti sọ̀rọ̀. Àwọn dárò náà bá sọ̀rọ̀ lórúkọ. Yorùbá ò bá ti kọ́ ẹnu Yorùbá ò lè jọ. Ẹ máa mọ ta lọ́rọ̀ sọ kó má bá mọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa. Òye wa níṣẹ́ náà pé oṣù àtọ́jú. Ẹ̀yin Yorùbá bẹ́ẹ̀ ni gbàṣẹ sí lọ́wọ́ wa. Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ó yẹ jí máa sùn. Wọ́n máa padà mú wa ní ogun èso torí ogun ń bọ̀ o. Ẹ tètè ká múra ogun ń bọ̀ o. Ẹ jẹ́ ká múra Yorùbá. Ìjọ láwọn bá nígbà yìí lórí ìjọba. Ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ní bàbá wa. Ẹ má lajú yìí sílẹ̀ kájọ́jì kó gba ilẹ̀ wa. Kán yẹ pa àwọn èèyàn wa lójú yìí. Ẹ jẹ́ kó má padà sáyé ọba. Káṣe kọ́ lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbà ṣọba. Ṣèbí yẹn gangan náà pè ní ìjọba. Ìgbẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Bẹ́ẹ̀ni ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ ẹ dúró dédé. Kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti ń sùn. Àní ẹ yé sùn. Ó yẹ kí máa sùn. Wọ́n má padà mú wa ní ìlú. Bẹ́ẹ̀ni orí ogun ń bọ̀ o. Ká múra o. Ogun ń bọ̀ o. Ẹ jẹ́ ká múra o. Bẹ́ẹ̀ni Yorùbá. Ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan. Ìjà gbogbo
bẹ́ẹ̀ ni àsìkò ti tó láti jẹ́ pé kí gbogbo wa kájọ dìde kájọ gba ẹja ìjà yìí. kìí ṣe Ọláyọmí Kóìkí nìkan tó pariwo pátápátápátápátá tó ṣe gbogbo ẹ̀, kìí ṣe òun nìkan. ọ̀nà tí Ọláyọmí Kóìkí mọ̀ gbà ló gbà, ọ̀nà tí èmi náà mọ̀ gbà ni mo gbà, ọ̀nà tí Yèyé Dára mọ̀ gbà ló gbà, ọ̀nà tí Yorùbá Wuyì mọ̀ gbà ló gbà, Tọmọlúkà mọ̀ gbà, tí gbogbo àwọn àṣàṣìṣe máa bí gbogbo wọn tí wọ́n mọ̀ gbà náà gbà. ọ̀nà tí ó lè fi ran Yorùbá lọ́wọ́ náà nìyẹn. mídíà lágbára púpọ̀, gbogbo ẹ̀yin tẹ́ bá ń bú wa àbí bóyá wọ́n ṣe gbá kan àbí wọ́n ń gbowó, kò sí tó ká wa àwọn ògbówó mi lórí mídíà. bọ̀t iṣẹ́ tí wọ́n ń ṣe, ǹjẹ́ tó bá ṣe mọ iye dátà tí wọ́n ń ṣe lọ́sẹ̀ lásán, ẹ máa mọ̀ pé kì í ṣeré. lọ́sẹ̀ kan tó dẹ̀ ń tán, ẹ máa mọ̀ pé kì í ṣe owó kékeré, láì pé bóyá arówó mi kan tá à ń kó. ẹ wo ọ̀rọ̀ yìí tèmi àti yín ni pé ẹ jẹ́ kájọ ṣe kínní yìí, ẹ jẹ́ kájọ ṣe, kájọ gbéra, ẹ jẹ́ kájọ jàjà yìí, torí ẹ má yẹ ká parọ́ fúnra wa. nǹkan yìí máa ṣẹlẹ̀, àwa ò ní bàlújẹ́, àwa ò ní já jàǹdùkú. ẹ máa rí káwọn aráàbí máa ṣe bọ́ọ̀mù Ìbàdàn lẹ́rí tẹ́ dákẹ́, ẹ máa rí tìbò míì Lagos State gan tí wọn ò bá dúró dáadáa, nǹkan ṣẹlẹ̀, ó tọrọ korò. àwọn èèyàn ò mọ̀, tẹ́ bá sọ wọ́n bú yín. kí ni bàbá Tinubu ṣe pàtó? kò yé àwọn náà mọ́ níbi tó dé lórí ọ̀rọ̀ security. wọ́n fẹ́ gbọ́ eléyìí, wọ́n fẹ́ gbọ́ eléyìí, wọ́n fẹ́ gbọ́ eléyìí. mo tún gbọ́ pé wọ́n náà sì kí wọ́n gbé wọn lọ sí France. bóyá òótọ́ ni bóyá arọ́ ni mi ò tiẹ̀ mọ̀. gbogbo epo wọn, gbogbo nǹkan wọn, wáì irú orílẹ̀-èdè wo gangan la wà pàtó ganan? orílẹ̀-èdè wo la yà sí ìganan? gbogbo everybody kò síṣẹ́. gbogbo ìgbàlẹ̀ bí máa ń sọ ọ̀rọ̀, gba àwọn èèyàn máa sọ pé rọ́bìṣì ló ń sọ, ẹlòmíì máa unfollow. nǹkan tó yà kọ́kọ́ ẹ jẹ́ kó dìgbà yẹn ná, ó dìgbà yẹn ná lọ́rọ̀ máa tó sọ. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn síbì kan, ó pọ̀ àgágà bẹ́ẹ̀ ni. ẹ wò ó, kì í ṣe ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ pè ní ó pè ní WhatsApp call. àsìkò ọ̀rọ̀ gbìyànjú tẹ́yìn náà bá lè sọ, àbí ẹni tẹ́ fẹ́ bàjọba sọ, àbí àkíyèsí tẹ́ fẹ́ sọ, ẹ pè wá sórí WhatsApp nìkan ni. WhatsApp nìkan, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, WhatsApp nìkan lẹ lè pè wá sí, kì í ṣe call. WhatsApp nìkan ẹni bá fẹ́ dá sí ètò yìí, torí àsìkò, torí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó ń ká èmi lára fún ara mi ni, tá àgùdọ̀ dúró, tó yẹ pé àgùdọ̀ dákẹ́lé lórí, torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín gangan? ẹ wo orú ẹni tí mo sọ, tí mo ní ó lọ ra ráìsì lẹ́ni ni o. ìgbà tó lọ ra ráìsì, ó sanwó ráìsì yẹn bag of rice, torí pé àwọn ọmọ ẹ̀ wà ní skul, àwọn fẹ́ pín fún wọn, dẹ̀ fẹ́ fi sílé. ó wá lóhun bọ̀ nígbà tó sanwó tán, ó lóhun fẹ́ lọ ra ẹja àbẹ́ran ní ọjà, kó fẹ́ ra àwọn kankan kó gbé sí mọ́tò. ìgbà tó máa fi lọ, tó máa fi padà dé, àwọn tó ń ta ráìsì sọ pé ó máa fi 3,000 lówó ráìsì yẹn o. ọ̀rọ̀ yìí di ìjà, ọ̀rọ̀ yìí dariwo, ọ̀rọ̀ yìí fa gbogbo nǹkan gan, ó di wàhálà. mo kí bàbá mi Àkàlàmọ̀gbò TV, Àkàlàmọ̀gbò bàbá àgbàlagbà, ẹ bá mi follow bàbá mi, ẹ bá mi follow wọn, ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Àkàlàmọ̀gbò TV, ara àwọn tó sọ òtítọ́ ọ̀rọ̀ ni. bàbá mi ṣe ti gbọ́ Àkàlàmọ̀gbò, ó tún ti ṣẹlẹ̀ o, wọ́n tún ti pa èèyàn 12 ní sáìdì Èkìtì Kwara náà ni o. wọ́n ti pa èèyàn 12 nínú bọ́ọ̀sì àwọn Fúlàní, wọ́n tún ti pa wọ́n o, ó tún ti ṣẹlẹ̀. a lè máa wò ká dákẹ́, ká má lè sọ̀rọ̀ lé lórí, ká ní kò kàn wá. tẹ́ ẹ bá ní voice note yín send ẹ̀ sí yín. nígbà tán send ẹ̀ sí mi látàrún máa ní kí n dúró kí fóònù mi ti charge. ẹ wò ó, a lè wá dákẹ́ kí tara wa bá wa dákẹ́. bàbá mi yẹn Àkàlàmọ̀gbò, ẹ rí ni, ṣé ó ti wá ń bọ̀ ìlú area ìlú tí wọ́n ti pa ọba yẹn kò jìnnà síbẹ̀.
ẹ jẹ́ tútù play kẹ́ ẹ gbọ́ kìí sí ọ̀rọ̀ tó yẹ pé àwa dákẹ́lé lórí tẹ́ à nílè sọ títọ́ ọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí ẹ máa gbọ́. ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ o wọ́n tún ti pààyàn 12 ní ẹ̀tàn ní báńkì Èkìtì sí Kwara ìlú yẹn ó close mọ́ Ìkùn Èkìtì láàrin Ìkùn sí ẹ̀tàn wọ́n ti pààyàn o mọ́tò yẹn ń lọ náà yìnbọn fún wọ́n sì pa àwọn èèyàn nínú ẹ̀ so àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn ti lọ bẹ̀ wọ́n dẹ̀ rí màálù mẹ́ta wọ́n rí màálù mẹ́ta kó lára àwọn màálù wọn tí wọ́n kó lára wọn ó wà ní pálásì ọba Ìkùn Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí kọ́lọ̀ kó gbà wá lẹ́kìtì o kọ́lọ̀ kó gbà wá nílẹ̀ Yorùbá wa o wọ́n ti sọ pé wọ́n máa ṣígun lórí àwa ìran ọmọ aládé nílẹ̀ Yorùbá nǹkan tí wọ́n sọ nìyẹn o. ẹ yẹ ká pariwo síta ọ̀rọ̀ yóò ṣe dákẹ́ wò mọ́. ó ti ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yóò ṣe dákẹ́ mọ́ sẹ́ni kó lágbára èèyàn 12 ìjẹ́sẹ̀ rú àwọn èèyàn ṣe jí sáyé mọ́ gbogbo àwọn ènìyàn náà ti dẹni àná gbogbo wọn ti dẹni ìgbàgbé nìyẹn ṣé bá ṣe máa wò tá a máa dákẹ́ lélẹ́yìí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí kò yẹ kájọ máa wò bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin kábíyèsí kí lẹ̀ ń ṣe gangan kí ni tó ṣe yín pàtó ẹ̀yin ọba yìí bàbá wa ọba Aláàfin of Ifẹ̀ àbí Ọọ̀ni Ifẹ̀ ọba Adéwùsì kí lẹ̀ ń wò ẹ má lọ sábùjá mọ́ ẹ nídìí Àbújá ẹ wà nínú pálásì ẹ pe àwọn oníròyìn gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ kóra yín jáde ẹ bọ́ síbì kan ẹ kéde pé ká ẹ wà nínú họ́ọ̀lù kí ló kàn yín pẹ̀lú họ́ọ̀lù ẹ jáde nílùú yín kẹ́ pe àwọn BBC ẹ pa àwọn gbogbo news pátápátá kẹ́ pariwo pé ẹ fọlọ́pàá gan kò sáàbò ẹ̀yin fúnra yín fẹ́ dìfẹ́ǹdì ara yín ẹ gbọ́n tí Ṣèyí Mákindé sọ nísìnyí pé kó kálukú dìfẹ́ǹdì ara ẹ̀ ní ilé ètò ẹ̀ ẹ̀yin lọ́balọ́ba aládé ẹ̀yin aládé alálùbáríkà ẹ bọ́ta bàbá wa Ifẹ̀ kábíyèsí Ọ̀jájá bàbá wa Adéwùsì ẹ nídìí àti jáde lọ bá olóṣèlú kankan mọ́ ẹ jòkónú yàrá yín ẹ sọ tẹ́fẹ́ pé tí wọn ò bá ṣe àwọn ìlú máa dìde ẹ sọ fún Tinubu pé ẹ̀yin lẹ wà lẹ́yìn wọn gbogbo ẹ̀yin lọ́balọ́ba láké bàbá wa Àwùjalẹ̀ gbogbo ẹ̀yin Olúbàdàn gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ pera yín ẹ sọ pé tẹ̀ bá fẹ́ ká ẹ padà lẹ́yìn wọn kí gbogbo òlú padà lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni ìtẹ́yìn bá sọ àwa máa tẹ̀lé ẹ lè wá máa wọ àwọn èèyàn kó máa kú sẹ́fẹ́ jí wọn mọ́ ni ẹ lè rí wọn jí mọ́ wọ́n ti dẹni àná nìyẹn wọ́n ti dẹni tí wọ́n ti gbé gbìn nìyẹn o kí la fẹ́ máa wò ṣé a fẹ́ dákẹ́ ni bàbá wa tẹ́ pẹ́ kàn lọ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lọ sí ọ̀dọ̀ àwọn olóṣèlú bí bàbá ìfira yín wọlé ni ibi tí agbára yín dé ọba Benin first class ni yín nínú ọba ilẹ̀ Yorùbá ẹ jáde gbogbo yín ibi tágbára yín dé ẹ sọ ẹ mọ̀kàn tó ń pè lórí adé mọ́ ni ṣé ẹ bá tàn ni orí adé lágbára orí adé a máa pàṣẹ nù yàrá ẹ̀ tó dẹ̀ máa gbọ́ nílùú kejì kí ni tó ń ṣẹlẹ̀ pàtó tí ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti wá fẹ́ lágbára jù nǹkan tẹ́ ẹ̀ sọ lọ ohun ládẹ̀ ń pariwo ẹlẹ́nu wá rùn à ń pariwo pé lùgàn ò da ẹlẹ́nu wá rùn gbogbo tó ṣẹlẹ̀ pátápátá àwa ń wò ẹ sọ kankan eléyìí tẹ́ ẹ̀ ṣe yìí á jájọ́ yín lọ́wọ́